Yes, ẹ̀yin tèmi aláyọ̀, ẹ̀yin tèmi alálùbáríkà, ẹ̀yin tèmi ọlọ́pẹ́, ṣàlàáfíà lẹ wà gẹ́gẹ́ bí èmi ọ̀pọ̀n bá ìtúnṣe wà lénìí. Alhamdulillahi Rabbil Alamin. Yes, ṣé bí ẹ rí title? If this is the first time, èmi máa ń sábà sọ̀rọ̀ lọ́kọláya àti ìbálòpọ̀. Yes, ìlera ọkùnrin, ìlera obìnrin, bí èyí tá a fẹ́ sọ lénìí náà, ẹ̀yin náà rí title. Most of the time, a máa ń sọ̀rọ̀, a máa ń prepare obìnrin towards ọkọ rẹ̀ ni. A máa ń prepare obìnrin, a máa ń prepare ìyàwó towards ọkọ rẹ̀. Obìnrin ẹ ṣe báyìí, obìnrin ẹ ṣe báyìí, obìnrin ẹ ṣe báyìí. Okay? Kí ni ẹ̀yin ọkùnrin náà ṣe láti rí pé ìgbéyàwó yìí ó ní tẹ̀síwájú, ó ń gbáskí, ìyàwó yín dẹ̀ nífẹ̀ẹ́ bẹ́ẹ̀ ṣe ń ṣe? Yes, mo wá lénìí nǹkan mẹ́rin tó lè or márùn-ún, let me say 5, tó lè jẹ́ kí obìnrin lose interest láti ṣe ìbálòpọ̀ pẹ̀lú ọkọ ẹ̀. And it's happening in your homes. Ó ń ṣẹlẹ̀. Like èèyàn kan fún mi ní comment, ó ní ìyàwó ò like àti ṣe ìbálòpọ̀. Like seriously. Ó lè jẹ́ pé one of these things ló ń happen. Mo pín fídíò yìí sọ́nà méjì. Ìyàwó rẹ̀ lè mọ̀, yes, ó lè mọ̀ irú ìbálòpọ̀ tí ìyàwó rẹ̀ fẹ́. Ìyẹn ìpele kan ni. Then eléyìí ńsìn, ó ní pé nǹkan mẹ́rin tí ọkùnrin ṣe or márùn-ún tó lè pa vibes ìyàwó, tó lè pa energy ìyàwó, tó jẹ́ pé obìnrin tó jẹ́ pé ó ti ń wet tẹ́lẹ̀, tó lè jẹ́ kí ó dry instantly. Àwọn ìwà mẹ́rin tó jẹ́ or márùn-ún tó lè pa ojú òbò obìnrin, tó lè sọ òbò obìnrin di ìdákọ́lẹ̀. You understand? Òun la fẹ́ sọ. Which ẹ̀yin nǹkan, ẹ má bínú o, bá ti ń sọ̀rọ̀, ẹ má bínú o. Ẹ má bínú o, àwa ń teach ni o. Pé yín lọ́kọláya, ìgbà míì ẹ̀yin kan fẹ́ ní wọ̀, ìgbà míì dẹ̀ ní ẹ̀yin kan ẹ ní rárá, á jìyà. Ẹ sáà bá wa gbà bá bá ṣe sọ, ẹ má bínú sí wa. Ìwà mẹ́rin or márùn-ún, ẹ jẹ́ ṣe ní márùn-ún tí ọkùnrin lè ṣe tó lè fa kí obìnrin mọ́ ní ìdákọ́lẹ̀ fún, tí ò ní fẹ́ ṣe ìbálòpọ̀ mọ́, tó jẹ́ pé tí nísìn gbogbo ẹ̀ dẹ̀ paná. Obìnrin tó ti ní energy tí gbogbo dẹ̀ paná pé. Number 1, òní iṣó. Mi ò ní pẹ́ lórí àwọn point iṣó. Ó fẹ́ ṣe ìbálòpọ̀ pẹ̀lú ìyàwó ẹ̀ ńsìn. Ẹ ti fẹ́, obìnrin yẹn ti wà like in the mood. Ó ti wà in the mood, ó ti ń retí ẹ pé ọkọ mi leléyìí kó gbé sí. Ó wá bẹ̀rẹ̀ sí ní só fà. Ta ló ní kí ìwọ jẹwà kó tó di pé o lọ ṣèbásùn? Tó bá fẹ́ ní energy, wà á ti jẹun bí 3 hours, 2 hours ago kó tó di pé o ṣe ìbálòpọ̀. Ó ní wà á fi ní energy. Ó ní òfin ní mọ́ so anyhow. Ẹ̀yin kan wà lọ jẹwà. Tó bá mọ̀ pé ìwọ ẹ̀wà ló máa jẹ, ó better kọ́kọ́ ti ṣe ìbálòpọ̀ rẹ dán kó tó di pé o lọ jẹ ẹ̀wà rẹ. Then meanwhile, báwo lẹ ṣe ń ṣe ẹ̀wà yín tó fi di pé ẹ̀ ń so fà. Ẹ kì í fi àlùbọ́sà sí. Ẹ bá fẹ́ ṣe ẹ̀wà, ẹ fa àlùbọ́sà sí dáadáa. You understand? Ẹ mú kán kékeré. Torí ẹ̀yin kò sọ yìí pé kinní kan. Ẹ mú kán kékeré ẹ fi sí. Ó tún máa jẹ́ kí ẹ̀wà yẹn tètè soft. Kò dẹ̀ ní jẹ́ kí ẹ mọ so fà. Do you understand? Ìyẹn lọ. Then number 2, ó ní pé ìdọ̀tí. Kí ẹnu máa rùn. Tí ẹnu rẹ bá rùn, ìyàwó rẹ ò ní fẹ́ ṣe ìbálòpọ̀. Ó máa ní ìdákọ́lẹ̀. Kì í ṣe ọkùnrin nìkan ló ní ìdákọ́lẹ̀. Obìnrin náà máa ń ní ìdákọ́lẹ̀ tó ní fẹ́ súnmọ́ ẹ mọ́. Ẹnu ẹ̀ rùn as ọkọ, ẹnu ẹ̀ rùn. Ẹnu lè rùn due to ulcer. Ẹnu lè rùn, ìwọ náà ò jẹun dáadáa. Ẹnu lè rùn, tẹ́lẹ̀ tó yẹ kó jẹun, gànjà ló ń mu, gànjà. Ó ń fà, ó ń mu sìgá, ó ń mu tíjù, ó ń mu sìgá ju gbogbo àwọn nǹkan tó lè jẹ́ kó ẹnu máa rùn. Okay, ní orí ẹnu rùn. Ìwọ ni ò mu gànjà, ìwọ ni ò ní ulcer. Ṣé tó bá jẹ́ pé o ní ulcer, mójútó ulcer rẹ. Tó bá jẹ́ pé ẹnu rẹ rùn, àwọn obìnrin rẹ ti ń complain, mójútó fìfì tó ń fà. Mójútó bóyá kó slow down àbí ṣó máa wù ẹ́ kó lose àwọn ìyàwó rẹ sí ẹnu rùn. Okay, ìwọ wá leléyìí kì í ṣe pé o fa gànjà kankan, o dẹ̀ ní ulcer. Kí ni wàá lọ bá mi ṣe? Wàá lọ bá mi wá baking soda lélẹ̀. Wàá lọ bá mi wá kànáfùrù. Wàá sọ kànáfùrù yìí, wàá sọ di powder. Wàá mix kànáfùrù yìí agolo kan àti baking soda ilé. Wàá mix ẹ̀ sínú another container separate. Wàá wá lọ bá mi wá kíní yìí. Èmi ò advertise fún wọn, please. Mi ò advertise fún wọn.
mi ò advertise fún wọn, kò tiẹ̀ sáyè pé à ń advertise, kò sáyè, mi ò advertise fún wọn. Okay, bí n pé a ti lò ó dẹ̀ ṣiṣẹ́, òun ló jẹ́ kí n mú wá. Eléyìí máa dúró as your toothpaste, eléyìí ó dúró as your toothpaste. Mi ò ṣe advertise fún yín tẹ́ bá pàdé fídíò yìí o, ṣó yé yín? Ẹ má rò ẹ̀yin tèmi, mi ò ṣe advertise fún wọn o, mo kàn fẹ́, mo rí pé ó dáa mo fi mú wá fún yín nítorí pé charcoal ni wọ́n fi ṣe. Ẹ má gbàgbé pé mo ti ṣe fídíò kan on this same thing nínú irú fídíò báyìí, ó ti ṣe díẹ̀ tí mo sọ pé charcoal kò nídìí kẹ́ mọ́ wá charcoal kí lè mọ dúdú káàkiri. Eléyìí ti ní charcoal, ó dẹ̀ ní brush tí ó máa ṣiṣẹ́ yẹn, ó ní brush nínú, tẹ́lí brush ẹ̀ ló ń dùn yẹn. So tẹ́ bá ti fẹ́ fọ ẹnu yín, ẹ mú eléyìí, ẹ fi toothpaste ẹ fi lórí brush yẹn, ẹ fọ ẹnu yín. So eléyìí tẹ́ ti mix sí powder, ẹ wá bù síbì kan. Lẹ́yìn ìgbà tẹ́ bá lo toothpaste yẹn tán, ẹ wá lo eléyìí, ẹ wá fi fọ ẹnu yẹn, ẹ wá fi fọ ẹnu yẹn, ẹ tú dànù. Ẹ fi kan dáadáa, you understand? Ẹ fi kan ó máa wà ńbẹ̀ bí few seconds. Ẹ wá fọ, eyín nìkan kọ́ la máa ń fọ. A máa ń fọ gbogbo bí, òkè, ìsàlẹ̀, àwọn gbogbo ẹ̀ la máa ń fọ. Ẹ̀yin kò mẹ́nu fọ, gbogbo bí tẹ́ mọ́ fọ nìyẹn. Ẹ̀yin kò fọ àwọn yín rí, ẹ fọ àwọn rí, gbogbo gum, gbogbo ìjàgbọ̀n, gbogbo ẹ̀ lẹ́ máa fọ kó lè bá mọ́mọ́ rùn náà ni. Do you understand? Ìyẹn lọ. So number two, òun ni pé lack of interest. Ó ń ṣe ìbálòpọ̀, ó ní interest. Ó ń ṣe ìbálòpọ̀, ó sad. Báwo ló ṣe fẹ́ ṣe ìbálòpọ̀ tó sad? Wàláì, tí ọkùnrin bá fẹ́ ṣe ìbálòpọ̀ like somebody like me, ṣó yé yín? Tó bá sad, màá sọ fún pé kó mọ lọ náà, kó lọ take care mood ẹ̀. Má ṣe ìbálòpọ̀ sad. Once in a while ní ìbálòpọ̀. Why are you sad? Ìbálòpọ̀ is meant to be enjoyed. Why are you sad? Ó wà lára point tó máa put me off. Ó wà lára àwọn point tó máa put me off. Má ṣe ìbálòpọ̀ sadness. Because o like ìṣesí ìyàwó ẹ̀, sọ fún. Bó bá ṣe like ẹ̀ sí ni kó ṣe sọ fún. Gbogbo nǹkan tó ń rí níta yẹn sọ fún ìyàwó ẹ̀. Nǹkan tó máa ń like lára obìnrin sọ fún ìyàwó ẹ̀. Má ṣe ìbálòpọ̀ sadness. Tó bá yẹ pé kinní kan ló ń dààmú ẹ ni, kọ́kọ́ yanjú kinní tó ń dààmú ẹ yẹn náà. Má ṣe ìbálòpọ̀ sadness. Ìyẹn lọ. Then ìbálòpọ̀ tó sí reaction. Ó ń ṣe ìbálòpọ̀ kò sí reaction. Where is your ringing tones? Where is your ringing tones? Ó ń ṣe ìbálòpọ̀, ó ní ringing tones. Where is your ringing tones? Ọkùnrin náà máa ń ní ringing tone. Ìyàwó mi, you are beautiful, you are beautiful, thank you. Àwọn míì máa ń ṣàdúrà fún ìyàwó wọn lórí ìbálòpọ̀. Kò sí reaction. Bó o bá lè ṣe reaction pé òun porúkọ ẹ̀, òun kì í. Ṣe reaction pẹ̀lú expression ojú ẹ, ọwọ́ ẹ, wàá dìmọ́ ìyàwó ẹ. Bóyá ẹ̀yìn ni wàá ti dìmọ́ ni o, bóyá àyà ló wàá ti dìmọ́ ni o. Ẹ̀yin kan, ẹ wà síbẹ̀. Ẹ dúró ni, ẹ ní fọwọ́ kankan. Ẹ wà síbẹ̀. Just only yourself and yourself alone. What about the woman? Wàá wá máa retí kó dà. O ní fọwọ́ kan obìnrin yẹn, wàá máa ṣe obìnrin yẹn bí shit. Okay, ṣé obìnrin yẹn fẹ́ ṣe ìbálòpọ̀ pẹ̀lú ẹ? Nǹkan rẹ̀ máa kú fún ẹ̀bùn rẹ̀, ó kú ni, kò ní fẹ́ ṣe ìbálòpọ̀ pẹ̀lú ẹ àtọ̀. Ẹ show your expression through words. Ní ringing tone, ọkùnrin máa ń ní mò ń gbádùn ẹ, Àbíkẹ́ mi, mò ń gbádùn ẹ, Àbíkẹ́, mò ń gbádùn ẹ, o ṣé. Àwọn míì nígbà míì, tó bá ti dé ending, wọ́n ní ó ti ń bọ̀, Àbíkẹ́ mi, ó ti ń bọ̀. Like something that your wife will be happy about. Ó máa like láti ṣe ìbálòpọ̀ pẹ̀lú ẹ. Irọ́, ẹ̀yin kò ní ṣe, ẹ̀ ń ranjú ni. Bí ẹni pé ẹ̀ ń jata lẹ̀ ń bá jà. Next time, call me and go see if I answer you. Ìyẹn lọ. Do you understand? Ẹ máa show expression. Bẹ́ẹ̀ ṣe wá ń show expression yẹn tó ń pe Àbíkẹ́ mi, make sure pé orúkọ ìyàwó rẹ̀ ló ń pè. Number 5 point tó lè jẹ́ kí obìnrin sá fún ẹ pátápátá. Ó ní pé kó lọ mọ orúkọ ẹlòmíì. Àbíkẹ́ lórúkọ ìyàwó rẹ̀, lọ mọ pé Chinyere. Ó ti bà gbogbo ẹ̀ jẹ́ pátápátá nìyẹn. Ó ti bà gbogbo ẹ̀ jẹ́. No matter bí obìnrin yẹn bá ṣe like ìbálòpọ̀ sí, I'm telling you, ó máa ní ìdákọ́lẹ̀ lé lórí. Ẹ mójútó gbogbo ìwà yìí. Ṣó yé yín? Tó lọ, mo fẹ́ ṣe point kan again tó lè mú kóbìnrin mọ̀mọ́ wá, kò dẹ̀ ní sọ fún yín. Òun ni pé energy rẹ̀ ò tó, ìkímí rẹ̀ ò ní energy. Obìnrin bá ń rí eléyìí, ìdákọ́lẹ̀ náà ni fún un. Kò ní fẹ́ gbà ẹ́ láyè mọ́.
tó bá ní ó yá báyìí á ní òun ò ṣe á book ẹ lórí timetable because you are not up to capacity. Òun la fi gbé wá fún yín pé on point by two product alálùbáríkà yìí ó ń ṣe yín láǹfààní. Irọ́ then nevertheless it's not all about my product. Ẹ lè wá product tó máa ṣiṣẹ́ fún yín, àwọn apps alálùbáríkà tó máa ṣiṣẹ́ fún yín tó jẹ́ pé ìwọ gan o mọ̀ pé you are in charge of your bedroom. You are in charge of your bedroom. Kì í ṣe pé kí obìnrin kan máa rọ́ ẹ sẹ́gbẹ̀ẹ́. Ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ lọ. Bye for now.